dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Èyí lohun tí MC Olúọmọ Ségò sọ lórí ikú tó pa Tọ́ba Ìjayà, akọ̀wé NURTW ní ìpínlẹ̀ Èkó. Agbébọn ti yìnbọn pa akọ̀wé ẹgbẹ́ àwọn awakọ̀ NURTW ní ìpínlẹ̀ Èkó, Tọ́ba Ajíbóyè tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Ìjayà. Ìròyìn ní àsìkò tí olóògbé náà ń bọ̀ láti ilé ọ̀rẹ́ kòríkòsùn rẹ̀ kan ní àdúgbò Fádèyí ní ìkọlù rẹ̀ wáyé. A gbọ́ pé àwọn agbébọn náà kọlù Ajíbóyè lójú ọ̀nà márosẹ̀ Ìkòròdú níbi tí wọ́n ti ṣínà ìbọn fún ọkọ̀ rẹ̀ tí ọta ìbọn sì wà lára ọkọ̀ ọ̀hún. Àwọn fídíò àti àwòrán tó milẹ̀ tìtì lórí ayélujára ṣàfihàn ọkọ̀ náà pẹ̀lú onírúurú ọta ìbọn lára àti iwájú gíláàsì rẹ̀. A kọ́kọ́ gbọ́ pé Ìjayà àtàwọn míì tí wọ́n wà nínú ọkọ̀ náà mórí bọ́ nínú ìkọlù ọ̀hún, àmọ́ ó fara gbọ́ta ìbọn. Lẹ́yìn náà ni a gbọ́ pé akọ̀wé NURTW náà padà dágbére fáyé látàrí ọta ìbọn tó fara gbà. Ẹ̀wẹ̀, alága gbogbogbò fún NURTW ní Nàìjíríà tó tún jẹ́ alága àjọ NURTW ní ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀, Musiliu Akínsànyà tí ọ̀pọ̀ mọ̀ sí MC Olúọmọ, ti bu ẹnu àtẹ́lu ìkọlù àti ikú ọkùnrin ọ̀hún. Olúọmọ júwe bí wọ́n ṣe gbẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ bí ohun tó burú jáì àti èyí tí kò ṣeé tẹ́wọ́ gbà. Lẹ́yìn náà ló ké sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà láti ṣe ìwádìí ní kúnkún lórí ìṣẹ̀lẹ̀ náà kó sì fi imú gbogbo àwọn tó ṣiṣẹ́ ọ̀hún dánrin. Nínú ìròyìn kan náà, alága NURTW nípínlẹ̀ Èkó, Mustapha Adékúnlé tí ọ̀pọ̀ mọ̀ sí Ségò náà tún ti bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ ọ̀hún o. Nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó Facebook rẹ̀, ó ní ìròyìn ikú òjijì nípa Tọ́ba Ajíbóyè bà inú mi jẹ́ gidi. Ó ṣòro fún mi láti gbàgbọ́ pé irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ alábàárò àti ẹni tó ṣe gbọ́kànlé ti lọ. Ó júwe ọkùnrin náà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ òun, ẹni tí kì í já èèyàn kulẹ̀ àti ẹni tó fi ara rẹ̀ jì fún ẹgbẹ́ àwọn awakọ̀ NURTW. Kí ni ọlọ́pàá gan sọ lórí ọ̀rọ̀ ọ̀hún? Iléeṣẹ́ ìròyìn gbìyànjú láti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ náà, àmọ́ gbogbo ìgbìyànjú wa ló já sí pàbó. Àmọ́ ṣá, iléeṣẹ́ ìròyìn Vanguard jábọ̀ pé alukoro iléeṣẹ́ náà, Abímbọ́lá Adébísí, sọ pé àwọn aláṣẹ ti ké sí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá láti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún. Ìròyìn Vanguard sọ pé ọlọ́pàá ní ìwádìí ń lọ lọ́wọ́ lórí àwọn tó ṣiṣẹ́ ibi náà. Iléeṣẹ́ ọlọ́pàá tún fi àwọn òṣìṣẹ́ rẹ̀ ṣọwọ́ sí àwọn ibi tó ṣe pàtàkì láàrin ìlú láti rí dájú pé àwọn kan kò dá ìlú rú. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ má bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.